lórí dúkìá wọn, lórí àwọn properties wọn. So ètò ààbò ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè yìí lápapọ̀ ló jẹ wá lógún. A fẹ́ máa jáde pẹ̀lú ìbẹ̀rù. A fẹ́ ká máa jí àwọn èèyàn wa gbé kí wọ́n máa gba owó lórí wọn. So nítorí ìdí èyí la fi jáde wá. Gbogbo ọmọ Yorùbá tó wà nílé lóko, ẹ̀yin náà dìde, ẹ jẹ́ kí ìmọ̀ ó ṣọ̀kan, ẹ pe àwọn aráalé yín, ẹ pa àwọn aráàlú yín, ẹni kí wọ́n darapọ̀ mọ́ àwọn tó ti dìde. Eléyìí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣùgbọ́n tá a fẹ́ ni wípé kí ilẹ̀ wa ó rójú, kí ààbò wà lórí ilẹ̀ wa. Nígbà tí ọkàn wa bá balẹ̀, àyẹn ni orílẹ̀-èdè wa yóò lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òmìnira Yorùbá. Títí lókòókò à ń pe gbogbo ènìyàn pátá ẹ darapọ̀ mọ́ wa láti jà fún ààbò ilẹ̀ Yorùbá
ẹ rí bí wọ́n ṣe pa àwọn èèyàn wa ní ilẹ̀ gómìnà ní Kwara State, ẹ rí bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn wa, ẹ rí àwọn èèyàn wa ní Òkun, ní Yàgbẹ̀ local government, ẹ rí àwọn èèyàn wa ní Kogi generally, ẹ ṣe terrorize wọn, bí o lè wá kó lè jọyè ilé bàbá ẹ̀, gbìyànjú jáde òfin bẹ́ẹ̀ oníwọ̀n òfin dáadáa. Ìtọ́ ọba bá náà ni wàá bá iná ní iná ló máa kẹ́. Ẹ̀yin náà jáde wá gbogbo ẹ̀yin ará àdúgbò gbogbo yín la pè a ò dá ṣe àjọ wà nínú ìlú ni so ìrọ̀rùn kí ìrọ̀rùn ẹ̀yẹ so kí gbogbo wọn lè gbé ìgbé ayé àlàáfíà ẹ jẹ́ ká dìde a mọ̀ wípé bàbá wa ni pírẹsidẹ̀ntì tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n bí ìyá bá ń jẹ ọmọ tí bàbá ò bá gbà á ó yẹ kó mo lè ké bá bàbá nígbà bàbá níbi tá a bá dé yìí ìyà yìí ti pọ̀ jù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run à ń fẹ́ gbogbo ìlú lákòókò yìí ẹ dìde sí wa fún ààbò ilẹ̀ Yorùbá a fẹ́ kí ààbò wà nínú ilẹ̀ wa a ò fẹ́ ká máa pa àwọn èèyàn lónìí a ò fẹ́ ká máa gbé àwọn èèyàn wa lọ́la ẹ̀yà ará Èkó ẹ má jẹ́ ká wò nítorí wípé bóyá ti bàbá wa àbáṣe pírẹsidẹ̀ntì jẹ́ ṣùgbọ́n kí pírẹsidẹ̀ntì náà lè fi àlàáfíà ṣe ìjọba kó lè lo àkókò rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn nítorí rẹ̀ ní àwọn tó. Wọ́n lọ gbé mọ́tò tó máa fi ìgbóhùngbóhùn wọn ti gbé náà lọ tán ni ọ̀hún yẹn ló wà tẹ́lẹ̀ wọn lè lè gba wọn wè ní òbí báyìí ló wà tẹ́lẹ̀ wọn lọ tán. ló lè mú wa ṣàṣeyọrí o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o owó ni mo dánu dúró náà o. A kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wà níbí. Ẹ káàbọ̀. A sì kí gbogbo ẹ̀yin ìyá wa tí ẹ wà níbí. Gbogbo ẹ̀yin ìjọba wa pátápátá gbogbo yín ni a kí o. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa gbogbo yín ni a kí. Gbogbo ẹ̀yin tó jẹ́ tẹlẹ́mù gbogbo yín ni a kí. Nǹkan tó gbé wa dé bíbáyìí ni nǹkan tó ní ṣe pẹ̀lú ààbò ìlú wa. Bí wọ́n ṣe ń pa wá yóò da wàhálà yìí ti pọ̀ jù. Àwọn ará oko ọ̀gbádùn oko, àwọn ará ilé ọ̀gbádùn ilé. Ọwọ́ ò lábẹ́ máa fi jẹ́ báyìí àwọn ìjọba náà sì ń ṣagbára wọn a jẹ́ ká sowọ́pọ̀ àti mẹ̀kúnnù àtolówó àti ọlọ́lá àti ọlọ́lá àtọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbàlagbà ẹ dákun wa bẹ̀ wá bí wọ́n ṣe ń pa wá yóò yẹ wá gbogbo àwọn bàbá wa lóko wọn ò lè roko mọ́ gbogbo àwọn ìyá wa ní odò wọn ò lè rodò mọ́ gbogbo ẹ̀yin bàbá wa kí lè ń wò ìyà yìí ti pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìjọba wa ẹ dákun ọbẹ̀ yìí ẹ má jẹ́ wọ́n pa wá tán a ò rí ọgbọ́n kan dá a ò ní òfin kan a ò ní agbára kan a ò ní ìkọ̀kọ̀ tá a lè ṣe àfi ẹ̀yin náà la máa lò ẹ̀yin náà lè máa bọ́ wa ṣiṣẹ́ yìí abẹ̀ yìí ẹ̀yin bàbá wa yìí. Gbogbo ẹ̀yin Kwara tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kwara tẹ́jọ́ ọmọ Kwara tẹ́ ń gbé lẹ́kọ̀ọ́ ẹ wá join wa o. ẹ̀yin ìjọba wa kẹ́lẹ̀ lé àwọn Fúlàní kúrò ní gbogbo agbègbè ọ̀dọ̀ yín o. bó ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn bó ṣe pa àwọn ọ̀ràn wa yóò tẹ́ wa lọ́rùn wọ́n pa kúkúrú wọ́n pa gíga wọ́n sì ní gbé wọ́n bá àwọn ìyá wa sùn wọ́n rẹ́pọ̀ àwọn ọmọ wa ọmọ òun lábẹ́ bí ṣe ohun ìtàn tàbí ní gbọ́rọ̀ ẹ̀ mọ́ ẹ dákun abẹ̀ yìí ẹ̀yin ìjọba wa ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń ṣiṣẹ́ yín ṣùgbọ́n a tún bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ dákun abẹ̀ yín ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ lórí ìjọba ọ̀rọ̀ ìjọba wa yìí lórí ọ̀rọ̀ ìlú wa yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí a lè rìn ó ṣe kárìn mọ́ tabagbéra láti Èkó là ń lọ Ẹdó wàhálà ni láti Èkó lọ s'Ọ́yọ́ wàhálà ni ní Long Bridge wàhálà ni gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo Nàìjíríà ẹ̀yin ẹlẹ́tọ̀ ààbò ẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ àwọn àjòjì Fúlàní wọn ò jẹ́ ó yọ iṣẹ́ yín wọn ò jẹ́ ó yọ gbogbo ògbà làwọn kidnapper ń pọ̀ gbogbo ògbà làwọn ajínigbé yìí pọ̀ gbogbo ògbà ni wọ́n jí ọkùnrin gbé gbogbo ọkùn gbogbo ògbà ni wọ́n jí obìnrin gbé gbogbo ògbà ni wọ́n jí ọmọdé gbé wọ́n jí àgbàlagbà gbé ẹ dákun abẹ̀ yìí àwọn àgbẹ̀ wa wọn ò roko lọ àwọn àgbẹ̀ wa wọn ò rí odò lọ ẹ dákun abẹ̀ yìí ọ̀rọ̀ lórí ètò ààbò làwọn kú báwo la ṣe fi ọwọ́ sowọ́pọ̀ báwo la ṣe fọwọ́sowọ́pọ̀ sí ilẹ̀
ó bá wà yìí ọlọ́run ò ní kí ìyà jẹ wá bẹ́ẹ̀. ẹ sábà ilẹ̀ máa dúró sí sódà ó máa lè. ọlọ́run ò ní jó bàjẹ́ o ọlọ́run ò ní jó bàjẹ́ o ọlọ́run ò ní jó bàjẹ́ o. It makes sense. Wow. Àwọn ìyá wa. À ń bẹ̀ gbogbo ìjọba. À ń bẹ̀ wọ́n kí wọ́n jọ wọ́n fi lè yẹnu. Ẹ gbé àwọn kìíní ẹja spread ẹ. Ẹ jẹ́ àwọn wọ́dìsì yẹn kó wà capture so that wọ́n lè kà á. Láìdé. Ẹ bá wa record àwọn wọ́dìsì yẹn. Ètò ààbò tó péye lójú òpópónà wa nínú oko wa ní gbogbo Ẹ máa bá wa capture àwọn tó ń sọ̀rọ̀ o. Láìdé. Capture everybody. About. Ìbílẹ̀kẹ̀ wọ́n náà mú kan ìwọ ọ̀ya elida. Kámẹ́rà gbọ́dọ̀ gbé wọn, kámẹ́rà máa gbé wọn. Ẹ̀sà jẹ́ kó face báyìí, ká máa kámẹ́rà wọn báyìí. Àwọn tó ń lọ nínú mọ́tò wọn náà gbọ́dọ̀ rí wa náà, so káwọn kan face bí, káwọn kan face bí. Wọ́n fẹ́ sàn lórí ilé lórí sọ ẹ máa yà ní àdúgbò ilé mo sọ fún báyìí pé bẹ́ẹ̀ ṣe fún báyìí ó dẹ̀ ó ní kò sí problem pé mo máa mobilize àwọn èèyàn mi ò mọ̀ kó ti sọ fún ẹ. Ọ ti sọ ẹjẹ ti lọ lórí ọ̀rẹ́ di. Gbogbo eléyìí mo ti sọ yàtọ̀ sí ẹ gbogbo placard so ó máa lè bá mi collect àwọn placard ṣe padà. Má gbàgbé o. Tákùn tí Jésù lọ máa ṣe yẹn torí àwọn náà ló hàn dùn bẹ́ẹ̀. Ọ̀kan nínú èrèdí tí a tó fi wá ní àtẹnumọ́ òun ni a tó fi àkókò yìí láti tẹnumọ́. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa like. Kí òfin ó dé kúbá Fúlàní àtà afẹ́ kí òfin ó dé bá láti òní lọ. Ìròyìn wípé Fúlàní gbé wọn níwájú gbé wọn láwo afẹ́ kó sọ́ọ̀bù láti òní lọ. Ìjọba Nàìjíríà abẹ̀yìn ayé akitiyan àwọn ẹran elétò ààbò lórílẹ̀‐èdè yìí kò bá rí bẹ́ẹ̀ ni pé kìí ṣe ìjọ tí àwọn elétò ààbò wa lórílẹ̀‐èdè yìí tí wọ́n lè dá sí. Ẹ̀tọ́ ìjọba Nàìjíríà à ń fi àkókò yìí bẹ̀yẹ̀ àwọn tí wọ́n fẹ́ ran ìlú yìí lọ́wọ́ látara wípé kí ààbò kó lè wà lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ ẹ bá wa fún wọn ní àtìlẹ́yìn ẹ bá wa fààyè gba bàbá wa jí olóyè Sunday Igboho lọ́jà sọ́lá ẹ jẹ́ kó ní òmìnira tó péye ẹgbẹ́sẹ̀ pọ̀ lórí àkáǹtì rẹ̀ ẹ fún ní òmìnira kí bàbá wa ní wọ́n lè ṣáájú wọ́n lè fún wọn pẹ̀lú àwọn agbófinró orílẹ̀-èdè yìí láti jẹ́ kí òfin ìpa àwọn Fúlàní tó jí wọn gbé lójoojúmọ́ àwọn náà ní ìgbà gbogbo ẹgbẹ́ a ò ní bá ìwọ̀n àkókò yìí lọ. Àwọn ní vice. Àwọn ní deputy. Bàbá wa Gani Adams náà ń béèrè fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá afẹ́kẹ́ tì wọ́n lẹ́yìn àgẹ́ fún wọn ní àṣẹ láti jẹ́ kí ọkàn àwọn èèyàn wọ́n balẹ̀ gbogbo àwọn ènìyàn yìí wọn ò lè dá ṣe láì ṣe pé ìjọba orílẹ̀-èdè yìí bá fàyè gbà wọ́n àtẹ̀yẹ àwọn sọ́jà sí àwọn police force yẹn a rí wípé wọ́n ń ṣakitiyan a rí pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ fún ìdí eléyìí àwọn ọ̀dọ́ àwọn mẹ̀kúnnù àwọn ọlọ́dẹni àti àwọn tá a rí jẹ àti àwọn tá a tún rí jẹ ní ìdàkejì a kó ara wa jọ a sì tún pe àwọn tí ò tí ì darapọ̀ mọ́ wa ẹ jáde wá lógúnlógún ẹ jáde wá ní millions
láti jẹ́ kájọ gbé ohun èyí sókè. Ó ní ká pariwo sókè, ẹ sọ̀rọ̀ sókè, ayé sọ̀rọ̀ sókè láwàyé. Ó lè wà nínú lẹ́kọ̀ọ́ ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ó lè wà níbi tó ti fi báyọ̀ kan yí owó lọ́fíìsì tó ní Fúlàní pààrọ̀ rẹ̀. Ẹ wá ṣe bẹ́ẹ̀ ló jẹ́ wọ́n lórílẹ̀-èdè nígbà táwọn ìyàwó òrókò lọ mọ́. Àwọn àgbẹ̀ òrókò dá tí wọ́n bá dáko 10 million Fúlàní máa fẹ́ràn jẹ́. Nígbà tí wọ́n bá máa lọ sí tó bá máa ṣẹjọ́ wọ́n fún wọn ní 200,000. Ṣé irú eléyìí ni àwọn ìjà tó yáwó? Àwọn ìjọba tó yáwó ṣoṣo ibo ni wọ́n fẹ́ bọ́ sí? Ìdí nìyí tí ẹ̀kọ́nọ́mìkì Nàìjíríà tó fi wà fẹ́rí àdìsí lójoojúmọ́. Abẹ̀wá nílé lóko ẹ jẹ́ ká dìde sí ìrìnàjò yìí láti stọ́ọ̀pù Fúlàní attack. Bí a bá dákẹ́, tara wọ́n bá wa dákẹ́ o. Tá a bá dákẹ́, tara wọ́n bá wa dákẹ́ o. Ẹ jẹ́ ká jáde. Gbogbo àwọn táwọn òpè Yorùbá ló wà lórí orí oyè. Ìdùnnú wa ní àbáṣẹ pírẹsidẹ̀ntì jẹ́, àbáṣẹ gọ́fúnà jẹ́, ṣùgbọ́n kí sẹ́ wọ́n mọ̀ bá àbàjẹ́. Òun náà làwọn náà ṣe wà níyìn lónìí. Nítorí kí iṣẹ́ àwọn pírẹsidẹ̀ntì wa mọ̀ bá àbàjẹ́. Òun náà làwọn náà fi kóra wa jọ. Ẹni tí ò sí bí sọmọ stéètì yìí lẹ́bí. Àwọn tó ti tẹ àti ìlú tó jìnnà débí wọ́n wọ àbíbí lónìí. Nítorí pé ilẹ̀ bàbá wọn jẹ wọ́n lógún. Ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin lóbìnrin. Ẹ̀túyàyà ẹ̀túyàyà ẹ̀jọ̀ gbogbo ibi tí wọ́n bá ti pè láti stọ́pù àwọn Fúlàní ajínigbé àti ètò ààbò tó mẹ́rẹ̀ ẹ má jẹ́ ká fà sẹ́yìn. Ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ bí àwọn 7 lábẹ́ bridge. Ẹ má yẹ ká kọ́ máa forí social media nìkan máa ti máa sọ̀rọ̀ ẹ ká jáde kò sí ọ̀kan. Tá a bá ti wà níbi kò sí ọ̀kan ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè kò sí ọ̀kan. Àwa máa ṣe àṣeyọrí ni. Ẹ jẹ́ ká tẹ̀lé wọ́n ní bí ọ̀ká bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí ṣègbè náà ń bọ̀. Ajábọ̀wọ́ ni kò lè dá sí. Ẹ fún bàbá wa ní òmìnira. Wọ́n ti yọ Fúlàní nínú. Ẹ fún àwọn akọni wa lómìnira. A ní wọn káàkiri stéètì káàkiri. Wọ́n bẹ̀ ń gbìyànjú láti fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ ìjọba. Ẹjọ́ wa fi àkókò yìí bẹ́ẹ̀ wèrè sún. Tí wèrè bá sún kàbírí ọmọ òkìjẹ́ o. Nítorí pé gbogbo bá ṣe ti wá gbọ́dọ̀ ní lọ́la. Inú wọn ò dùn sí tí wọ́n pa àwọn èèyàn wa. A ò sàlẹ̀ máa wòrán. Wọ́n padà kó tí ò bá sí ètò. Ó ṣe é ṣe kó padà ní nǹkan tó wọ́n ti ń gbé síkà yẹn báyìí. Wọ́n ti gbé wá sí ìgbà yìí. Wọ́n torí pé wọ́n sọ bí abẹ́ṣe lọ́fẹ́ padà sí kíní. Ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa, ẹja fọwọ́sowọ́pọ̀. Ẹ má jáde àwa bí ọ̀tá. Ẹ má jáde bí ni. Ìwọ ọmọ Kwara. Ìwọ ọmọ Kwara. Má fi inú ọmọ Lagos. Ìwọ ọmọ Ògùn state. Má fi inú ọmọ Ọ̀ṣun state. Ọ̀pẹ́ ní gbogbo wa. Ọ̀pẹ́ ní gbogbo wa. Ẹ̀yin àwọn ọmọbìnrin. Ẹ má bí inú ọmọ Yorùbá. Ẹ̀yin Yorùbá náà. Ẹ má bí inú obìnrin. Ẹ̀yin Ṣakiri. Ẹ jẹ́ kí gbogbo wa. Ìṣakiri. Ṣakiri. Ẹ má bínú sí wa. Ẹ̀yin ìlàjẹ́ pẹ̀lú wọn. Ẹ ó pé ẹ̀yin ìlàjẹ́ ẹ̀yin tẹ́ dáṣẹ lórí omi. Ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe rán omi ní sá. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa jí omi o. Ẹ jáde tì wá lẹ́yìn. Ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe rán iná ní sá. Ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe rán afẹ́fẹ́ ní sá. Àsìkò ti tó báyìí. Ẹ̀yin tẹ́ mọ̀ bá ṣe pé ilẹ̀. Ẹ̀yin Èkìtì kété. Ẹ dìde fún wa báyìí. Ìyá yìí ti tó gan. Ẹ jẹ́ ká fi ọ̀tọ̀ Fúlàní àgbà lórí ilẹ̀ wa yóò dára fún wa o. Àníjágún gbogbo àníjájà ìwọlé. Ẹ ṣe o. Àrọ̀ ti rọ̀ mọ́.
ẹ lọ mú ìkànnì bọ́ọ̀dù kan fi sẹ́lẹ̀tẹ̀bù kan fi gbogbo ẹ̀yin akílọ pátápátá gbogbo yín ni akí. wọ́n ti sọ wọ́n ti pè ní akínyẹn kò ṣe takuntakun jẹ́ ìṣe lórí ọ̀rọ̀ ìlú wa kò ní bàjẹ́ mọ́ yín lórí o àkókò yín ò ní bàjẹ́ ẹ̀mí yóò kú bàbá wa ti mú ẹ ṣe fẹ́ ṣe jìnnà ọkàn yín yóò balẹ̀ ẹ dákun apè yín abẹ̀ yín lórí ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí ẹ dákun ẹ bá wa ṣe ẹ dákun ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ lò ó túkà ẹ má jẹ́ Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe nípa ọ̀rọ̀ olúwa yìí wàhálà yìí ti pọ̀ jù nípa bó ṣe ń jí ni gbé bó ṣe ń jí ni pa bó ṣe ń jí àwọn ọmọbìnrin wa bó ṣe ń bá wọn sùn lákọ oríṣiríṣi wàhálà yìí pọ̀ lórílẹ̀‐èdè wa yìí pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà bàbá wa Tinubu tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì tòní ẹ dákun apè yín abẹ̀ yín ẹ dákun ẹ jí gìrì sórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun abẹ̀ yín gbogbo àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá gbogbo àwọn agbófinró gbogbo yín ni abẹ̀ ẹ dákun ẹ jí ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa bó ṣe ń jí àwọn èèyàn gbé bó ṣe ń kidnap àwọn èèyàn bó ṣe ń pa àwọn ènìyàn àwọn bàbá wa ò rí oko lọ mọ́ àwọn ìyá wa ò rí odò lọ mọ́ àwọn ọmọ wa ò rí ìgbésí ayé tó ní kókó ṣe mọ́ níṣẹ́ ni wọ́n ń rèpọ̀ àwọn ọmọ wa báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí dọwọ́ ẹ̀yin ìjọba wa ó dọwọ́ àwọn ọmọ ọdún náà ẹ dákun ẹ jẹ́ ká jọ ṣe kó má bàa bàjẹ́ ẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá wa Tinubu apè yín abẹ̀ yín arò yín ẹ dákun abẹ̀ yín ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú wa Ọlọ́run ní jẹ́ kó dàrú akínyìn o bàbá wa tèní Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o Kẹ́mi Ọláògùn bó ṣe ń jiyàn gbé yìí kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń pa ènìyàn kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń rẹ́pù àwọn ọmọ wa kò tẹ́ wa lọ́rùn bàbá wa ẹ dákun bẹ́ẹ̀ ò ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun ẹ má dákẹ́ ní Kwara àlẹ́gbẹ́ Kwara báyìí Èkó àlẹ́gbẹ́kọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí ìfọ̀kànbalẹ̀ bó ṣe jíyàn gbé bẹ́ẹ̀ náà jíyàn pa bẹ́ẹ̀ náà ń dógun sílùú bẹ́ẹ̀ wọ́n yìnbọn pa àwọn ènìyàn ẹ dákun bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o Kẹ́mi Ọláògùn kẹ́ ṣe pẹ́ kẹsẹ jìnnà kẹrí bá ti ṣe kẹrọnà gbégbà ẹ dákun ẹ bá wa jí gìrì sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àwọn Fúlàní pa wá wọ́n ń gbé wa pa wọ́n kidnap wa wọn ò jẹ́ kí àwọn àgbẹ̀ wọn ò jẹ́ kí wọ́n róko lọ wọn ò jẹ́ kí àwọn ìyá wa wọn ò jẹ́ kí wọ́n rí odò lọ wọn ò jẹ́ kí àwọn ọmọ wa wọn ò jẹ́ kí wọ́n gbégbé sí ayé rọrùn ẹ dákun abẹ̀ yìí gbogbo àwọn arìnrìn àjò láti Kwara dé Ìlọrin láti Ìlọrin dé Lagos láti Lagos dé Ògùn káàkiri gbogbo àgbáyé àwọn Fúlàní wọn ò jẹ́ ká gbádùn ayé wa ẹ dákun abẹ̀ yín ẹ̀yin ìjọba wa abẹ̀ yín ẹ̀yin ọkùnrin ìjọba wa abẹ̀ yín ẹ̀yin obìnrin ìjọba wa abẹ̀ yín ẹ má jẹ́ kó orílẹ̀-èdè yìí dàrú ẹ má jẹ́ kó orílẹ̀-èdè yìí dàrú ẹ dákun Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ dákun akíyín ẹ kú iṣẹ́ ìjínigbé ìpànìyàn ní Kwara yìí àti gbogbo ilẹ̀ Yorùbá ó ti pọ̀ jù Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣòfò ọmọ Ọlọ́run ní jẹ́ ká ṣòfò aya Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ara wa Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ìyàwó wa ẹ dákun Ọlọ́run jẹ́ ká ṣòfò àwọn bàbá wa Ọlọ́run jẹ́ ká ṣòfò àwọn ìyá wa náà ẹ dákun abẹ̀ wá ẹ jẹ́ ajígìrì sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀ ẹ má jòkó ọdẹ abẹ̀ yín Ọlọ́run Olódùmarè yóò bá wa tó. ẹ ṣe gan ẹ̀gbọ́n orúkọ tèmi ni ọmọọba Ẹniọlá Ọ̀jájúni olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re. gbẹdání sí olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re. ní ọdún yìí by February tí mo lọ sílùú Àbújá unfortunately wọ́n ìṣẹ́jú flight mi wọ́n á lọ by road bí mo ṣe ń lọ òun ni àwọn ajínigbé Fúlàní enough for Fúlàní herdsmen attack Yorùbá must stop òun ni wọ́n jí mi gbé wọ́n lọ 12 days say no to kidnapping Yorùbá land so ìdí èyí tí gbogbo àwọn Yorùbá lélẹ́ lóko láti kóra àwọn ọjọ́ lẹ́nìí lẹ́kọ̀ọ́ on the 10th of October 2025 láwọn sọ wípé enough of this killing enough of security insecurity in Southwest enough of kidnapping and Fulani herdsmen enough of it must stop. We are calling on Mr. President all the Southwest governors gbogbo àwọn governor ilẹ̀ Káàárọ̀-o-jíire led by Prince Dapo Abiodun. You guys have to do something. Ojoojúmọ́ ni wọ́n jíyàn gbé nílẹ̀ Yorùbá enough of Fulani herdsmen. Yorùbá ò lè lọ sílẹ̀ Haúsá kọ́lọ́ máa jọmọ Haúsá gbé Yorùbá lọ sílẹ̀ Haúsá kọ́lọ́ máa kidnap Haúsá of kidnap Fulani
So we must not keep quiet. It's our country, it's our nation. And we claim that we want Nigeria. We just have to protect us. Because we don't want to pull into our hands by self-defense. Even the DSS have said it. The DSS is going to pull Nigeria. They can't protect us. We have to defend and defend ourselves. So we don't want to do that. We are a law-abiding citizens of this country. That's why I call us the country agency. The National Security Advisor, Niru Badu, do something before we come and fully to attack this so-called Fulani herdsmen. God bless the Yoruba. My name is Erolo Jagini, the national friend of Afenifere Youth Council that was given down recently. God bless you. Enough of Fulani herdsmen. Please can you tell us more experience about this? It's a very tough one. It's a very bad experience. A word I've never prayed for my enemy to go through in life. Thank you. Oya ẹ máa bọ̀ kẹ́ wá sọ̀rọ̀. Ẹ máa bọ̀ kẹ́ wá sọ̀rọ̀. Oya máa bọ̀ kẹ́ wá sọ̀rọ̀. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa nílé, a mọ̀ wípé gbogbo tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ káàrọ̀ òjíire, ọmọ Oòduà ni wá, àbí bẹ́ẹ̀ kọ́? Àní ọmọ Oòduà ni wá. Ọmọ Oòduà tọkàntọkàn ni wá. Ohun tí a dẹ̀ dúró fún òun ni àlàáfíà. A ò jà, a ò sì fa ohunkóhun. Ṣùgbọ́n tí a ń sọ ni wípé a ò fẹ́ bí àwọn Fúlàní bí wọ́n ṣe pa àwọn ìyá wa, àwọn èèyàn wa, àwọn bàbá wa ní ilẹ̀ wa. A ò fẹ́ di minority ní ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ẹlẹ́sìn àjòjì kó gba ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ìran a ò fẹ́ kí wọ́n lé wa kúrò ní ilẹ̀ wa. A fẹ́ di òmìnira ní ilẹ̀ wa. A fẹ́ kí òmìnira wa ó dúró ṣáṣá. Bẹ́ẹ̀ ni a sì fẹ́ kí ètò ààbò ó wà ní ilẹ̀ wa. Àti ìyá àti bàbá, ẹ̀gbọ́n àti àbúrò wa, a fẹ́ kí olúkúlùkù wa kí a ní ètò ààbò tó dájú. Bẹ́ẹ̀ sì ni a sì fẹ́ kí gbogbo àwọn èèyàn wa nígbà tó bá wọlé sùn wọ́n lè jí ní àròjọ kejì pẹ̀lú àyà àti àlàáfíà. Àbí bẹ́ẹ̀ kọ́? Lẹ́ẹ̀kan sí a tún bẹ̀ ìjọba àpapọ̀, à ń bẹ̀ òun bàbá wa President Ahmed Bola Tinubu láti lè gbé ètò ààbò fún òun ọ̀gá wa, bàbá wa, olórí wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti lè jẹ́ kí ó ní ìdáàbòbò fún ilẹ̀ Oòduà. Ìfẹ́lódùn. Gbogbo ilẹ̀ wa ló lè wà. Ìfẹ́lódùn. Hello? A fẹ́ kí ètò ààbò kó lè wà. Ẹgbẹ́ yìí náà sókè, ẹgbẹ́ sókè, ẹgbẹ́ sókè. Plákàdì yẹn gbọ́dọ̀ wà lẹ́yìn káwọn èèyàn wà lẹ́yìn. Àwọn àna sókè. Ṣé wọ́n ti dé ni? Ẹ̀yin ló yẹ plákàdì yẹn wà yìí. Mo ní ẹlẹ́rìí bẹ̀rẹ̀ tí ó máa gbé fún ọbẹ̀ yẹn. So ibi tó bá dé ìlú ní máa wà. Ó jẹ́ kí ẹ̀dùn òkú máa bí tèmi mò ń coordinate program. Wọ́n ní wọ́n dárí bínú. Ẹ̀yin ìje. Kó sọ̀rọ̀. Ẹ jẹ́ ìpàdé ẹ̀. Hello Miami. Hello máa ṣàlàfíà lẹ̀wà mẹ́ka rọ̀ mọ́. Ẹgbẹ́ títì la wà ní 7 ẹgbẹ́ lomi. Ẹgbẹ́ tí ọmọ kébì máa bí sí ẹgbẹ́ lomi. Ẹgbẹ́ títì la wà ní abẹ́ bíríjì ẹlẹ́sìn. Ẹgbẹ́ títì la wà. Mo ní wọ́n gbọ́dọ̀ program lọ́wọ́ ni. Mo kí gbogbo ọmọkọ Yorùbá pátápátá. Gbogbo ọmọ Oòduà, gbogbo àwọn tá a wà ní gbogbo ọrùn. Olódùmarè kò ní jẹ́ kí ogun ilẹ̀ Yorùbá kó kó gbogbo wa lọ. Ayọ̀ àtàlàáfíà tí gbogbo wa débi la ó padà sí ilé wa. Àkọ́kọ́ mo kí bàbá wa Commissioner of Police, bàbá wa Moshood,
Ọlọ́ndàrẹ Jimoh àti gbogbo àwọn agbófinró pátápátá tí wọ́n wà ní agbègbè yìí tí wọ́n wà ní ìlú Lagos State akíyí pé ẹkú iṣẹ́ takuntakun o Olódùmarè kò ní jẹ́ kí ọkọ̀ ọba àdá ọba kó ṣàyín lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yín ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ ní o àmọ́ rírì yín àmọ́ takuntakun iṣẹ́ tẹ̀ ń ṣe fún wọn nílùú Lagos State àti gbogbo ọlọ́pàá tí ń bẹ ilẹ̀ Yorùbá pátápátá akí gbogbo yín pátápátá bàbá wa lẹ́yìn náà ọkọ wa nìyí ọmọ wa nìyí ẹ̀gbọ́n wa nìyí àbúrò wa nìyí ikú òjijì kò ní pa gbogbo yín o ohun tí gbogbo àwọn ọmọ Yorùbá ohun tí a wá síbí lónìí fún ọkàn gbogbo ẹ̀yin agbófinró ọkàn gbogbo ẹ̀yin elétò ààbò pátápátá torí ẹ̀mí ni gbogbo wa gbé sọ́rùn mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ o ẹ kú àfọmọ ènìyàn ṣe ògbó ò ní pa yín o bákan náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo kí wọn pé wọ́n kú ètò ìlú wọ́n kú iṣẹ́ Olódùmarè yóò tẹ̀kọ́ gúnlẹ̀ láyọ̀ eléyìí tí wọ́n tún wọ̀ níwájú wọ́n débẹ̀ lágbára Olódùmarè àwa ọmọ wọn àwa ìyàwó wọn àwa ìyá wọn àwa ẹ̀gbọ́n wọn àwa àbúrò wọn òun lọ́wọ́ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu a rí wípé tá a bá ń ṣe ní abẹ́ ilé ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa tá a bá wà nínú kọ̀rọ̀ yàrá wa ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa àwa jáde wá sí ìlú Èkó láti gbogbo láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tó dé dúró pátápátá. Ó yẹ sọ ọmọdé bẹ́ẹ̀ sọ. Ẹ má wọrí. Láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró pátápátá. Gbogbo wa la mọ̀ kàkàkà gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Gbogbo wa tá a wà níbí pátápátá. A rí bẹ́ẹ̀ bàbá wa nìyí. Ẹ̀yin lẹ tó wá gbà torí ọmọ Yorùbá nìyí. Àwọn ọmọ yín àwọn lọ́wọ́ kébà yín lónìí. Àwọn ọmọ yín ṣẹlẹ̀ náà. Ẹ fún wa ní máìkì mi bátìrì máìkì yìí tó ti lò. Ẹ fún máìkì ní wàhálà o. Ṣé máìkì kan lẹ fún wa ní? Ṣé yóò fẹ́ máa ní wàhálà? Ṣé máìkì kan lẹ fún wa ní? Gbogbo àwọn èèyàn tó spread around yìí gan kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tó spread around tó bọ̀lọ̀ ní orí. Ẹ wo ẹ wá ṣiṣẹ́ o. Ẹ tún bí báyìí ewo ní táwọn security nìkan náà wọ́n dúró. Ó yẹ kó jẹ́ nìyẹn. Ìjàmbá ìjà ọ̀sẹ̀ always guide. Ìfẹ́lódùn. Ìfẹ́lódùn. Ẹ jọ gbogbo àwọn tá a bá torí nǹkan yìí wá síbí báyìí ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí. Ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí báyìí ẹ jọ nítorí Ọlọ́run. Ohun tá a fẹ́ ṣe àwùpẹ́ ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí. Àwọn tá a bá wà níbi tó jẹ́ torí nǹkan tá a ṣe wá rèé ẹ má jẹ́ ká ń gàrà káàkiri ẹ jẹ́ ká máa bọ̀ níbí ẹ jẹ́ ká súnmọ́ bí yàtọ̀ sára security wa ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jọ. Ìfẹ́lódùn. Pípa insecurity nìkan ni kó wà lẹ́yìn. Gbogbo anybody tó wà lẹ́yìn outside area yẹn gbogbo yẹn máa bọ̀ bíbá. Orí ti kó tẹ̀sí wa. Pípẹ́ máa bọ̀ bíbá yín sí. Gbogbo yín ẹjọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin brothers and sisters wa ẹjọ́ ẹ máa bọ̀ bíbá yìí. Àwọn security nìkan ni kó mọ̀. Ẹni tó bá wà uniform nìkan kó wà lẹ́yìn àwọn tó bá wọṣọ ilé kó máa bọ̀ wájú. And it take much time. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àwọn ọmọ yín lọ́wọ́ bọ̀ yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà rí wípé gbogbo àwọn tá a wà níbí tá a jẹ́ ọmọ kan Yorùbá gbogbo wa la dìbò fún yín kẹ́ ẹ fi wọlé a rí pé bàbá wa nìyí. A rí pé bàbá wa nìyí a rí pé ọmọ wa nìyí ó ní òwe ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíràn bàbá wa ẹ̀yin àgbàlagbà lọ sọ wípé ikú tó ń pa ojúgbẹ mi òwe ńlá ló ń pa fún mi. Bàbá wa ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀ ìpànìyàn ti pọ̀ jù àwọn Fúlàní ò jẹ́ ká sinmi ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn
wọ́n pa ọmọdé wọ́n pa àgbàlagbà gbogbo ẹni tó bá lọ sóko kò ní ìfọ̀kànbalẹ̀ ṣe ni wọ́n pa wọ́n tìrantìran ni gbogbo ẹni bá lọ sódò kò sí ìfọ̀kànbalẹ̀ bàbá wa àwọn sunkúnba yín ni àwọn abẹ̀yìn ni akẹ́gbẹ̀ yín ni ẹgbẹ́ omijé wa abiyamọ ni wá ẹ̀yin lọ sátọ̀ wá ẹ wá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ ìjọba Fúlàní àwọn ọmọ Yorùbá kọ́ ni nìkan kọ́ ni wọ́n ń pa o bí wọ́n ṣe ń padà ni wọ́n ń pa àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá náà níyàwó nílé wọ́n mẹ́fọ́ ní bàbá nílé wọ́n ní ìyá nílé ẹnìkan ló bí wọn ẹnìkan ní ìyàwó wọn ẹnìkan làwọn ọmọ tí wọn náà àwọn aláàbẹ wa náà àwọn Fúlàní ń pa wọn ò mọ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọn ò mọ ẹlẹ́sìn Mùsùlùmí wọn ò mọ tó ní àbáláyé wọn ń pa wá nílẹ̀ Yorùbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn abẹ̀yìn ni arígbé ẹ̀yìn nìkan lẹ́lẹ̀ bá wọn ṣe ẹ dìde kẹ́ ẹ gbọ́ igbe wa kẹ́ ẹ gbà wá ẹ̀yin náà wọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ gbogbo ilẹ̀ Kwara kò sí ọmọ Yorùbá tó lè sùn tí wọ́n lè fún wọn kò tí ẹ sẹ́ni tó ń sùn ní ọjọ́ ẹnikẹ́ni ò lè bá ọrùn orí ìdúró lọ́níkálukú ọ̀wọ̀ tí lè fi mọ́ inú fún àyà fún olóníkálukú ń gbé nínú ilé olóko ò lè roko olódò ò lè rodò a ò lè jẹ a ò lè mú ọkàn wa gbọgbẹ́ nítorí ikú òjijì tó wọlé mú àwọn ọmọ Yorùbá bàbá wa Tinubu adẹ̀yìn ni aròyìn ni ìjọba tó ń bọ̀ lọ́nà àwọn náà làwọn dìbò fún yín nígbà tó bá pa gbogbo wa tán tá a lè fẹ́ rí lẹ́yìn yẹn nígbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tán tá a lè fẹ́ dún tá a lè fẹ́ mọ̀ pé láwọn èèyàn yín àwa náà ní ti yín ẹ gbà wá a mọ̀ pé ọmọ Fúlàní oríṣiríṣi ni ìran wọn àwọn tí wọ́n ń pànìyàn tí wọ́n sọ̀rọ̀ àwọn di terrorist tí wọ́n sọ̀rọ̀ àwọn di bandit tí wọ́n sọ̀rọ̀ àwọn di ajínigbé àwọn là ń sọ níbẹ̀ a ò sọ àwọn tó da nínú wọn sórí gbogbo ẹ̀ ti dà papọ̀ abẹ̀yìn ni ẹ bá wa jẹ́ kí ètò ààbò yìí ẹ bá wa gbé sókè ẹ bá wa ṣe ìrónilágbára fún ètò ààbò nílẹ̀ Yorùbá fún ètò ààbò tó péye tó lè wà lórí wa tá a bá lọ sí ìrìn àjò ẹ̀rù á máa bọ̀ wá láti wọ mọ́tò láti ibìkan sí ibìkan ó yà ó pàdé ní fún òjijì lọ́nà bàbá wa bẹ̀yìn ni àrò yín ni gbogbo àwọn abiyamọ ajáde síta agbá wọn sókè pé ká ẹ gbà wá ẹ gbà wá. ẹ gbà wá ìpànìyàn yìí gbọ́ ẹ gbà wá. Ìṣẹ́kiri ilé Ifẹ̀ tó tóbi tí náà yóò bá dé dúró. Apariwo pé bàbá Tinubu. Ẹ gbà wá. Bàbá wa Tinubu ohun wa tá a gbé sókè sí yín lónìí. A gbà pé abiyamọ nìyẹn. A gbà pé bàbá wa nìyẹn. A gbà pé tí ẹ bá gbọ́ eléyìí ẹ ó dẹ̀wọ̀ lóhùn. Ìtara abiyamọ ṣe yín. Ẹ wọ́n kẹsẹ̀ sí ọ̀rọ̀ wa. Ilé Yorùbá kí ibi fún ẹ̀jẹ̀. Ẹ gbà wá ẹ jẹ́ ká sùn kàfọ́ wọ́n lọ́dún ẹ jẹ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí àwọn àgbẹ̀ wọn ò lè lọ sóko oúnjẹ wọn ìwọ̀n wà nínú ọkàn wa ò balẹ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ jù ìgbà táwọn ọkọ wa ò bá lè lọ ṣiṣẹ́ láti mọ́wọ́ wọlé fún àwọn aya àti ọmọ ẹ kí la fẹ́ jẹ bàbá wa ẹ gbà wá ẹ jẹ́ káwọn àgbẹ̀ wa ó lè lọ sóko kí wọ́n ṣe nǹkan ọ̀gbìn kan jẹ́ ọ̀pọ̀ nílùú ẹ gbà wá àti rówó iléèwé san àti rí nǹkan ọbẹ̀ rà àti jẹun ẹ̀mejì lójúmọ́ ó dogun fún gbogbo ọmọ Yorùbá a gbà wá sókè a tún sọ yìí pé ẹ gbà wá
ìfẹ́ ló dùn. àṣeyọrí tiwa. ìfẹ́ ló dùn. àṣeyọrí tiwa. Ológun lolúwa. ó bẹ̀rẹ̀ láti ẹgbẹ́. ẹnà fúláàgì sókè kan ológun lolúwa. ológun lolúwa dá. ẹwà lẹ́gbẹ̀ẹ́ títí ẹjọ́. ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀. àwọn tó ń gbé sáìbọ̀dù sọ́wọ́ ẹwà lẹ́gbẹ̀ẹ́ títí kí wọ́n lè máa mú un. ẹjọ́. ọgbẹ́ ẹgbẹ́ fúláàgì sọ́wọ́ ní kẹ́sìmọ́ ọ̀tàkẹ́rẹ́ ẹnà fúláàgì sókè kẹ́sìmọ́ tábọ̀ yìí. ìlú náà ni ẹ gbọ́dọ̀ wà ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ló máa bọ́ lẹ̀. ọ̀tọ̀ ní ọ̀tọ̀ fúláàgì káwọn tó ń sọ̀rọ̀ wọ́n ní láti máa rí wọ́n ní láti kọ́ ẹ ti ṣe ẹjẹ́ kẹ́lòmíì náà tó sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ìfẹ́ ló dùn. àṣeyọrí tiwa. ìfẹ́ ló dùn. àṣeyọrí tiwa. àjọ àṣeyọrí o. ọmọ mi wà lára àwọn tó wá tó tọ́ gbogbo ẹ̀ lọ́ máa ṣe. mo fẹ́ sọ̀rọ̀ ní on behalf of ní ìpínlẹ̀ Kogi. àwa lọ̀rọ̀ yìí kọ̀ jù, àwa nìyà yìí jẹ jù. ojoojúmọ́ náà jíyàn gbé di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. wọ́n ń pààyàn, wọ́n ń jíyàn gbé, wọ́n bà oko jẹ́, wọ́n ń rèpù àwọn obìnrin wa. di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kogi. bó ṣe ń gbóná ní Kwara náà ló ṣe ń gbóná ní Kogi. ó ti sú wa àti ẹ̀ lè gbára wa mọ́. Èkó la wà yìí, láti Kogi la ti wá ké pàjáwìrì sí bàbá wa Tinubu pé kó gbà wá lẹ̀. ó ti sú wa. inú ilé níjẹta wọ́n sì lọ bá máa nǹkan nínú ilé ẹ̀ lẹ́ẹ̀rín ìgboro lọ́ ṣá ládàá lọ́rùn àwọn Fúlàní. wọ́n gé lọ́bẹ lọ́rùn. ọlọ́pàá mẹ́ta ló pa fìjìláńtẹ́ mẹ́rin. tó ń pa ọlọ́pàá tó ń pa fìjìláńtẹ́ kí làwọn aráàlú tún fẹ́ sọ, kí ló fẹ́ ṣe. ẹ jọ̀ọ́ bàbá wa Tinubu à ń bẹ̀ yín, à ń rọ̀ yẹn wá gbà wá lẹ̀ ní Kogi àti Kwara. ó ti sú wa àlègbára wa mọ́. àti gbogbo ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ à ń ké pè yín, à ń bẹ̀ yín ní bàbá wa Tinubu. ẹ jọ̀ọ́ ẹ gbà wá lẹ̀. àwa ní Kogi à ń ké pè yín pé kẹ́ ẹ gbà wá o. àrà lílé òkun ní Kogi àbẹ̀yìn àìtòrò Ọlọ́run ẹ̀rá gbàrà nílé o. ẹ̀ẹ́dẹ́jà rájá o. ó ti súnra o. ẹ̀rọ wà lọ́wọ́ o. àbẹ̀yìn gbogbo ẹ̀yin security forces, Nigerian Army, Nigerian Air Force, Nigerian Navy, Nigerian Police. kò yọ ẹ̀yin náà sílẹ̀. family yín wà ní Kogi, ó wà nílẹ̀ oko, ó wà ní gbogbo ilẹ̀ Yorùbá o. kò yọ anybody sílẹ̀. wọ́n ti gbọ́ngbà tó ń gbé general kan l'Abuja. if a general in Nigerian army can be kidnapped and be shot at, who are we the bloody civilian? ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbà wálẹ̀, ó ti sú wa, ẹ wá gbèjà wa jà o. a tún wá lo àkókò yìí láti wá tọrọ kinní kan lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà. èní ni ọjọ́ ìbí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. a fẹ́ kẹ́ fún wọn ní gift ẹyọ kan. gift yẹn ni pé báǹkì tó ń gbé lórí wọn a fẹ́ kẹ́ gbé kúrò ń bẹ̀. kí bàbá wa lè wọlé tó máa jáde anytime tó bá wù wọ́n, sódà wọ́n lè gbèjà wájà. a ní trust nínú wọn pé tó bá ní freedom, ìyà tó ń jẹ wá ní Kogi, ìyà tó ń jẹ wá kò ní jẹ wá gbé, ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá kò ní jẹ wá gbé. tó ẹ jọ̀ọ́ abẹ àwọn èèyàn. ọ̀gbẹ́ni irú kí ló wá fún wa báyìí. ọmọ kọkú ẹ̀yà. ẹ ṣeun
gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ pé gift ta fẹ́ kẹ́ fún bàbá wa Ìgbòho Òòṣà èyí lọ́jọ́ ìbí wọn a fẹ́ kẹ́ bá wa gbé embargo yẹn kúrò lórí wọn kọ́ lè wá gbà wá lẹ̀ a ní belief nínú wọn a ní trust nínú wọn pé tí wọ́n bá ní freedom ìyà tó ń jẹ wákàkiri ilẹ̀ Yorùbá ẹ̀ wọ́n á gbẹ́sẹ̀ lé ìyà tó ń jẹ wákàkiri tó ń kidnap àwọn èèyàn wa tó ń pa àwọn èèyàn wa yìí á dínkù tó a bẹ ìjọba Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa lift embargo yẹn àdúrà la fi ń ràn yín lọ́wọ́ lágbára náà ẹ̀ ní ṣíṣe kò dẹ̀ ní bu yín lọ́wọ́ àwa kí gbogbo àwa ta jáde lénìí pé bá a ṣe débí láyàtà láfíà à á padà sílé wa láyàtà láfíà ilẹ̀ ìlérí tàdé ń lọ náà à á débẹ̀ láyàtà láfíà àwa àtàwọn ọmọ wa àrọ́mọdọ́mọ wa à á jèrè struggle tá a wà yìí ló dẹ̀ jú wa ṣe ẹ ṣé o ìfẹ́ lódún ọmọ Yorùbá àṣeyọrí ní tiwa ẹ ṣé o ìfẹ́ lódún ọmọ Yorùbá àṣeyọrí ní tiwa 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 ìfẹ́ lódún ọmọ Yorùbá mo kí Ọlọ́run ọba Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ọba àjísà atẹ́rẹ̀rẹ̀ kárí ayé ẹlẹ́ni àtẹ̀ká alápá kábíkábí ọ̀gbàgbà tí gbáràlú tí gbárà oko Elédùmarè ẹ bá ń pariwo pé Elédùmarè ẹ tún rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ tún rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo wa a pe Ọlọ́run ọba Elédùmarè láàárọ̀ tè. kó wá gbóhùn àwọn ọmọ rẹ̀ gbogbo ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí nílé lóko àti lókè òkun lápárapọ̀ sílùú Èkó lénìí ẹ fèsì bíbá yìí ní sáà láti wá pe Ọlọ́run ọba láti gẹ̀ ẹ́ ní tí ó sì dá wa lójú pé Ọlọ́run Elédùmarè ti gbé òun wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa kí ààrẹ wa bàbá Jagaban of the world President Bola Ahmed Tinubu aṣíwájú the Jagaban of our time à ń kí bàbá ọmọ olódòdó wípé wọ́n kú oríire orí àpèrè tí wọ́n jókòó sílẹ̀ Nàìjíríà àwọn ọmọ wọn ní gbogbo ilẹ̀ Nàìjíríà náà lápéjọ síbí ọmọ Ọ̀yọ́ wà ń bí Ògùn State wà ń bí Ẹdó wà ń bí Kwara State wà ń bí Kogi State wà ń bí Ọ̀yọ́ State Ọ̀ṣun State gbogbo pátá lápéjọ síbí. kò sí nǹkan tí àtòrí ẹ̀ jáde bá ń bẹ̀rẹ̀ fún bàbá tó bí wa bàbá ni a sì lọ gẹ́gẹ́ bí bàbá olójú òsì ní ìyá ojú ẹ̀ sílẹ̀ títà ló fẹ́ kọ̀rọ̀ àbí tí wọ́n ti ìdìbò lójú gbogbo náà ni àmọ̀ tó dá wa lójú pé inú bàbá wa President Bola Ahmed Tinubu di Jagaban inú wọn ò dùn sí ní tó ń ṣẹlẹ̀ gbogbo apáta la mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbẹ̀ tá a fẹ́ bẹ̀ tá a ṣe torí ẹ̀ jáde kó wọ́n wà dárí pé àbábẹ́rẹ́ la ti ń sọ ohun ọ̀ jáde àbójọ ni àbí ọ̀lẹ ni ọmọ ìfẹ́lódùn ilẹ̀ Yorùbá ò kì í ṣojo o ṣùgbọ́n mo ní àbúrò à ń fi ọmọ ní àbí ṣe gbogbo nǹkan ní ìtò dájú pé nínú gbogbo ẹ̀yà ìlànà àwọn aláwọ̀ tẹ̀lẹ́tì jù tá a ní orí ọ̀fẹ́ láti gbà nǹkan mọ́ra à ń gba orí à ń gba ọmọ mọ́ra à ń gba àlejò kò sí ìdí àti ìgbà mọ́ra ṣùgbọ́n à ń bọ̀ sí orí ìfẹ́ sún fún mi tí ọmọ náà bá máa tọ́ ọdún lọ́wọ́ ní padà
àwọn ilé ètò ààbò jákèjádò ẹ jẹ́ ká jọ dìde sọ̀rọ̀ yìí kò rọrùn kò wú ní fìlà àmọ́lé máa kú pẹ́kì báwo ni àwọn àlejò àwọn àrè wọ́n ṣe máa lé ọmọ onílé kúrò nílùú ìlú ó ti ń tú tán lọ ní Kwara State ó ti ń tú tán lọ ní gbogbo Ògbókìlà gbogbo ibi táwọn èèyàn wá ti lè dákọ́ àwọn ààrẹ ti wọ́ bẹ́ẹ̀ wọ́n ti lé ọmọ nílùú kúrò ẹ dákun bàbá ẹ bá wá nǹkan ṣe sí o torí pé a mọ̀ pé ìfẹ́ òun nílẹ̀ Nàìjíríà fi ń kóra wá jọ ṣùgbọ́n àti wípé àwọn kan ti ń fi ojú ọ̀nà hàn wá wípé àbí àwa gangan a kì í ṣe ara wọn ni a ò sì lẹ́kìnì kan bàjẹ́ ìdí nìyí tí gbogbo ọmọ ilẹ̀ Ìfẹ́lódùn la fi jáde láti wá ké gbàjarè nílùú Èkó ń bí kí ọ̀rọ̀ wa kó lè dé ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu láti bá wa wá ojútùú sí i èyí tó tún tẹ̀lé tá a fẹ́ kí wọ́n mọ̀ òun náà ni wípé ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ dẹ́kun gbogbo ayé kí ni wọ́n ń pè ní ọ̀daràn ẹni tó pani tó jí ni ní gbogbo nǹkan àtẹni tó ṣe ìbàjẹ́ kan èyí tí ò gbọdọ̀ gbọ́ àti èyí tójú ò gbọdọ̀ rí ń tá ń pè ní ọ̀daràn nìyẹn lédè òyìnbó ẹ̀yin wá gbé wanted ilẹ̀ yìí náà láti ti mọ̀ wípé oríṣiríṣi òwe òyìnbó la máa ń gbé jáde nígbà tí àwọn nǹkan bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ kí ni jẹ́ ọ̀daràn ọ̀daràn lẹ́ni tó hùwà bàjẹ́ ní ìtójú ò gbọdọ̀ rí bíi kádùfàdíya ká gbé owó olówó ká pa ni gbogbo orúfẹ́ bẹ́ẹ̀ òní jẹ́ ọ̀daràn ẹ dákun ọmọ wa ni ẹ̀gbọ́n wa ni bàbá wa ni èèyàn wa ni àbúrò wa ni ọmọ Yorùbá àtàtà ilẹ̀ Yorùbá ni jákèjádò ilẹ̀ yìí títí dókè òkun Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ara wa náà ni èèyàn wa ni ẹ dákun kí ni ọmọ Adéyẹmọ ṣe tá a fi sọ́dà tìpó tá a so sẹ́yìn òdi tá a ní kò gbọdọ̀ wọlé mọ́ ṣé a kúrò èèyàn mọ́ lọ́wọ́ ni ṣé a kẹ́sì èèyàn mọ́ lọ́wọ́ ni ṣó dúfàdíya ni ṣó pààyàn ni ẹ dákun kí ló ṣe kò kówó jẹ ẹjọ́ orí ìdọ̀bálẹ̀ ni gbogbo wọn wà àtìkúnlẹ̀ kí wọ́n bá wa fún bàbá wa Májàsọ́lá ní freedom kó lè rìn kó lè yan fanda gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá gidi gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ yìí gidi ní ìtọ́jẹ́ pé ẹ̀rù dẹ̀dẹ̀ ní Sunday Igboho ní gbogbo ilẹ̀kílẹ̀ tó bá wọlé dé láì tí ìgbà rárá pẹ̀lú tọmọ àlejò wọ́n mọ̀ ṣá kíjokíjo ni bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá ìlú Èkó bẹ́ẹ̀ ni jìnnìjìnnì á bá ẹranko inú igbó bàbá wa Jagaban ẹ bá wa fi àṣẹ àti agbára àti àgàtẹ̀ ìjókòólé afẹ́kẹ́ ẹ bá wa fi ṣí bàbá Májàsọ́lá ẹ bá wa fi bàbá Májàsọ́lá náà ṣe oníjàgbá o kì í ṣe oníjàgbá kì í dẹ̀ ṣe oníwàhálà ẹni tí kò bá ti tọ́ òun náà ò ní ṣe kí ni kò ní tọ́ ẹ bá wa gbé ìwé ọ̀daràn kúrò lórí Chief Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà ẹ bá wa gbé ìwé ìkórìíra wanted yìí ẹ máa gbé kúrò lórí wọn bẹ́ẹ̀ náà sì ni kí ló dé kí lọ máa dé ẹmọ ṣe kò lè náwó bó ti ṣe fẹ́ kò lè wọ ilé ìfowópamọ́ láti gba tọ́rọ́ jáde àbí sísì àbí ṣe ni ìjọba àpapọ̀ ti ṣèwádìí wípé wọ́n rí owó wọn lọ́wọ́ rẹ̀ yìí tí ò bá ti wá rí bẹ́ẹ̀ à ń tún fi eléyìí náà pèpè ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá wa gbé ẹsẹ̀ kúrò lórí àkáǹtì Májàsọ́lá ọmọ Adéyẹmọ kó lè ní orí ọ̀fẹ́ òun náà níyàwó ńlé tó fẹ́ náwó lé lórí ó bímọ ó ní àwọn ẹbí tí ó jẹ́ wípé òun ni breadwinner lé wọn ẹ dákun tí kò bá lórí ọ̀fẹ́ láti lọ gbọ́ owó jáde kó ná bó ti ṣe fẹ́ báwo ló ti fẹ́ ṣe ètò ìṣàkóso inú ilé ẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe àti bísínẹ́sì ẹ̀ nílẹ̀ yìí gbogbo ẹ̀ ló ti dọwọ́ délẹ̀ à ń bẹ̀ yín o ẹ̀yin lẹ́sọ̀ wípé tó ṣe bí òwe wípé ọmọ ẹni òní ṣèbí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ káàrọ̀ òjúre àti gbogbo ilẹ̀ pátápátá nílẹ̀ Nàìjíríà à ń bẹ̀ yín ni o àtẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyèlóyè ẹ̀yin lọ́lálọ́lá ẹ̀yin onígbìmọ̀ ẹ̀yin amòfin ẹ̀yin agbófinró ẹ̀yin adájọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tigi bọ̀ra yín lójú ojú ọ̀kan yín àti eyín ọ̀kan yín lẹ ti kàn yẹn o
tẹ́ ẹ bá ti tigi bọ́ra yín lójú tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ filẹ̀kẹ̀ tó yẹ kẹ́ ẹ fi sídìí ọmọ yín tẹ́ ẹ wá lọ fi sídìí ọmọ ẹlòmíì yóò padà dùn yín lọ́la o ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa kẹ́ ẹ lọ rántí dáadáa mélòó nínú àwọn akọni wa nílẹ̀ yìí ló jẹ́ wípé wọ́n ti rọrùn àṣàǹtẹ̀ lórí irú ìrìnàjò báyìí ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi wẹ́nu sọ̀rọ̀ tán àwọn ń dáàbò bó tiwọn àwọn mú ọmọ tiwa à ń lè fẹ́kùn pàjẹ́ ẹ dákun nígbà tí wọ́n bá mú aṣọ tí wọ́n kà lára wa tán tí wọ́n ṣe wá di oníhòòhò tán tí wọ́n wá wọlé tì wá wọ́n mọ̀ wá mú wa wọ́n mọ̀ pa á bí ẹran à ń fi eléyìí sọ fún ìjọba wa wípé a ò kì í ṣe oníjàgídíjàgan ṣùgbọ́n tí ọmọ ilẹ̀ yìí tí gbogbo wa tá a bá lè sún tá a bá kan ògiri tá a yí padà yóò líle yóò mú nílé dání yóò sì lágbára díẹ̀ èyí tí fi dá mi dúró a kí ìjọba àwọn agbófinró wa ní Lagos State bàbá wa kọmíṣánná pólísì wa Jimá Ọlọ́run dáre wọ́n kú ìfọmọnìyàn ṣe ọmọlúwàbí ni wọ́n jẹ́ kí a mọ̀ wípé gbogbo wa pátá náà lọ̀rọ̀ yìí kàn pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ ìwúrí tí wọ́n bá wa sọ táwọn náà sì tẹ̀lé bẹ́ẹ̀ ṣebí ó wà nínú òfin nínú ẹsẹ̀ orílẹ̀-èdè yìí wípé ìjọba àwa ara wa là ń ṣe government of the people by the people and for the people ẹ dẹ́kun ìjọba tiwa ìjọba àwa ara wa ìjọba tiwọn ìjọba tiyín tó bá ti wá di pé ìjọba yóò ní fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ ẹ dẹ́kun kí là ń sọ yìí omi ti tẹ̀yìn wọ̀gbí lẹ́nu nìyẹn àwọn ń bẹ̀ wá kó bí wọ́n má tẹ̀yìn wọ̀gbí lẹ́nu kó má di pé àwọn ọmọ ilẹ̀ yìí jákèjádò àtàwọn èèyàn wa tí ń bẹ lókè òkun tó ń jọ máa Yorùbá ilẹ̀ yìí ká má bàa ṣíjú padà sí àwọn ọ̀tá nítorí eléyìí òun la ṣe jáde tí a ṣe ń bẹ̀bẹ̀ wípé kí ìjọba àti gbogbo àwọn ẹ̀dá tá à ń bẹ nílẹ̀ lókè òkun ká tẹ́tí sọ̀rọ̀ wa ká lè dáwọ́ pọ̀ kájọ ṣe kó lè dánmọ́ra nípa di eléyìí lẹ́ẹ̀kan sí akíọ̀bá commissioner of police bẹ́ẹ̀ náà la kí gómìnà wa ní Lagos State gómìnà Sanwó-Olú Babájídé Sanwó-Olú àti gbogbo àwọn gómìnà wa ní ilẹ̀ káàárọ̀ òjíire Ọ̀yọ́ Èkó Oǹdó Ògùn Kogi Kwara àti Ọ̀ṣun gbogbo yín náà la kí o ẹ wá parapọ̀ ọmọ Yorùbá kì í ṣojú o ọmọ Yorùbá Ọ̀yọ́ náà ń bẹ nínú àwọn gómìnà tí a ti kí bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn lẹ́balẹ́ba náà ẹ jẹ́ ká padà nínú èmi jù ọ́ ìwọ òjù ní èyí tí gbogbo wa ń ṣe káàkiri ọba alágbájá ẹ tẹríba fún ọba làkàṣègbè kábẹ̀bálẹ̀ fọ́nà rẹ kò mọ̀ sí píkámẹ́gà kí la fẹ́ gbà ń bẹ̀ ẹ rántí ogun Èkìtì parapọ̀ ẹ má jẹ́ kó tún ṣẹlẹ̀ o èyí tó ń bọ̀ yìí tí a bá tètè panupọ̀ ká parapọ̀ kí ẹ̀yin bàbá wa náà kẹ́ ẹ gba ẹ̀bẹ̀ wa ká bá àwọn agbésùnmọ̀mí yìí sọ̀rọ̀ kí wọ́n ṣe agbẹ́jẹ́mọ́wọ́ tí ó bá di wípé a bá kan ògiri tá a kan ògiri tá a yíjú padà yóò fẹ́ lágbára díẹ̀ o nígbà di eléyìí a kí gbogbo àwọn tá a jáde wá tá a jẹ́ ọmọ ìfẹ́lódùn jákèjádò gbogbo bí tí oníkálukú wa ti jáde ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ o ilé wa ọ̀nà wa kò ní dàrú bá a ti ṣe fi nílẹ̀ ní ti dáadáa gbogbo náà lápàdà sílé láyọ̀ àti àlàáfíà àwọn kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé ọmọ akínní wa kú ìfọmọnìyàn ṣe ọmọ akin tí kì í ṣojo pẹ̀lú ògbólódé Ọlọ́run gbogbo náà lájọdélẹ̀ lérí a sì mọ̀ wípé bàbá wa President Bola Ahmed Tinubu wọ́n ti gbọ́ ń tàn wí báyìí ó ti kàn wọ́n lára tó bá wọn kí wọ́n wà around àwọn náà sì gbọ́dọ̀ gbọ́ pé àwọn ọmọ mi nìyí wọn ò gbọ́dọ̀ ṣe kí ni bí ò gbọ́dọ̀ fìyà jẹ wọ́n nípa báyìí akíkpé wa o àbálẹ̀ láyọ̀ o lẹ́ẹ̀kan sí bàbá wa Májàsọ́lá ti Sunday Adéyẹmọ Ìgbòho kì í ṣe ọ̀daràn o ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ mi ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin láṣẹ ẹ̀yin lọ́balọ́ba àti lóye lóye à ń sọ fún yín pé ẹgbàá ẹ bá wa tú bàbá wa sílẹ̀ ẹgbàá ẹ bá wa tú Májàsọ́lá sílẹ̀ ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì wọn Májàsọ́lá kì í ṣe ọ̀daràn ẹ bá wa gbẹ́sẹ̀ kúrò.
Oòduà. Ìyá Oòduà. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko. Mo kí gbogbo àwọn bàbá mi, gbogbo àwọn ìyá mi. Mo kí gbogbo àwọn àbúrò mi lọ́kùnrin lóbìnrin ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ni pé kí lè dáa pọ̀ tó yìí ta kóra wa jọ báyìí. Ìdí ẹ̀ ni pé à ń sọ fún gbogbo Nàìjíríà, gbogbo West Africa, gbogbo Africa, gbogbo àgbáyé, the whole world, pé ibi tá a dé yìí góńgó ni o. Pé a ti dé ibi tẹ́ pé a ti kọ ògiri. Pé àwọn tó ń gbèsè wọ̀nyí tó wá ń kọlu àwọn èèyàn wa nínú oko, nínú ilé, tó ń kó bọn, wọ́n kó oríṣiríṣi dání pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá, wọ́n pa Yorùbá lójoojúmọ́. Tí Yorùbá bá dá padà fún wọn, wọn ò akájú ẹ̀ fún wọn, wọn ò tó bẹ́ẹ̀. A lè ti ṣó àti fi hàn wọ́n ní gbogbo ìtàn àti àrọ́bátà ọba pé kò sí èèyàn kankan, kò sí ẹ̀yà kankan tó lè gbéná wojú Yorùbá. Tó bá gbójú wojú Yorùbá, wọ́n máa tẹ́ ni. Eléyìí tó wà náà sí, wọ́n máa tẹ́ sí ni. Ṣùgbọ́n à ń sọ fún ìjọba Nàìjíríà pé eléyìí tí a dé yìí, ó yìí ṣe é túnṣe o, ó yìí ṣe é túnṣe o. Kán jọ kán bá wa tí gbogbo àwọn aráàlú sẹ́yìn. Tọ́wọ́ bá dẹ̀ ka àwọn akájú ẹ̀. Akájú ẹ̀. Abá akájú ẹ̀. Akájú ẹ̀. Abá akájú ẹ̀. Akájú ẹ̀. Alẹ́ wọn wọlé ni. Kán fún wa láyè. Kán pẹ̀tí ìjọba bá bẹ̀ pọ̀ òkàwọ́ ẹ̀. Kán fún wa láyè káwọ́ bẹ̀ tì wọ́n. Ṣùgbọ́n bó ṣe wà yìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àfẹ́ wàhálà o, àfẹ́jọ̀gbọ́n lẹ̀ Yorùbá. Jẹ́jẹ́ là ń lọ ní tiwa, àtọ́yàn kankan. Ṣùgbọ́n wọ́n ń tọ́ wa, wọ́n ń tọ́ bọ̀ àlẹ́ ni. Tó bá tọ́ bọ̀ àlẹ́ ni jù bá lọ, kí ló máa ṣẹlẹ̀? A máa gé jẹ. Ẹjọ́ kí ló máa ṣẹlẹ̀ sọ́wọ́ yìí? A máa gé jẹ. A máa gé jẹ. Iye bẹ́ẹ̀, ìdí ẹ̀ ta fi kó ohun ta fi wà bí nílẹ̀ ní Kwara State, ní Kogi State, ní Òkè Ògùn, ní Ọ̀yọ́ State. Wọ́n ń gba àwọn èèyàn wa láàrú. Wọ́n gba àwọn èèyàn wa, wọ́n ń gbé wọn nítumọ̀ mí. Wọ́n ń wọ oko, wọ́n lé àwọn àgbẹ̀ wa kó lóko, wọ́n lé àwọn èèyàn wa kó nínú ilé wọn, nínú abúlé wọn. Abúlé ti tó mẹ́rìndínlógún sí. 24. 24. Àti lọ́bẹ̀ yẹn, ojoojúmọ́ ló kú. Tó ń gbalẹ̀ wa, tó ń gbalẹ̀ wa, tó ń yí àwọn èèyàn lẹ́yìn rẹ̀. Èyí ó ti tó gẹ́. Now, ladies and gentlemen, I want to say this in English so that you all understand what I've said in Yoruba. Why are we gathered here today? We are all Yoruba people, all. Yes, sir. Whether they are Fulani, Hausa, Igbo, or whoever, we are the largest ethnic nation in Africa. Yes, sir. Yes. We are the our land and causing mayhem that we are up to it. I'm here this afternoon to address the press and all the media. I'm Prophet Ologunoluwa. I read this speech on behalf of all the Yorubas race, and I'm standing here this afternoon as representative of Yoruba in all the world. Hello, ma. Omo Oòduà, son and daughter, the friends and allies gathered here today. I stand before you not just as one voice, but as representative of Yoruba land. The righteous arm of the future we have come together, not out of the joy, but out of the deep pain, out of the burden that has been weighed heavy on our heads so far and so long. Our land, the land of Oduduwa, once represented for peace, dignity, and hospitality, is now under the siege.
Across Nigeria, insecurity has grown into the monster. From the north to the south, east to the west, we hear the daily report of killing, kidnapping, banditry, and the terrorism. But today, we speak mainly on our own land, Yoruba land, where our farmers can no longer farm without fear, where our travelers and kidnapping on highway, where ransom demand tears a family's pets, and where the blood is playing on the ancestral soul. There is not the heritage of our father and the mother hand down to us. And our youth, we cannot stand by our wash, our tomorrow destroyed today. The Yoruba are the people of the culture, of honor, and the courage. We are known for hospitality, but we are now coward. We are known for the patient, but we are not blind. We are known for respect, but we are not weak. How can we, the youth, sleep when our village are attacked? How can we dance when our mothers fear going to the market? When our fathers fear tillings of the land? When our brothers and our sisters fear traveling to school? Insecurity has become the thieves of our peace, the destroyers of our progress, the robbers of our future. And let it be known today, we the Yoruba youth and the land, both home and diaspora, refuse to accept the immoral and the number we refuse to accept in Nigeria where Yoruba sons and daughters live as a stranger on their own land. We demand protection. We were government fails. We will rise to protect ourselves. We demand justice and where the system delay. We rise on our voice until justice says. While we are calling for to deceive the action, the Yoruba cannot remain silent while the blood of the innocent cries from the soil. We cannot fold our hands while the forests of Oyo, Ogun, Osun, Ekiti, Ondo, Kwara, Lagos, and parts of the Kogi are turned into the hidden place of the criminal. To the government, we say fulfill your constitutional duty, protect life and the property, secure our border, equip our security forces, and the root have the option in the reign. Stop treating Nigerian lives as mere statistics. To our people, especially the youth, we say unity is the greatest strength. We must come together, farmer, trader, students, and the worker, leaders and the communities to defend our land. Let us receive our community watch system, strengthen Amotekun and all the Agbekoya and the others to foster resistance at the grassroots level. We are Yoruba. We are the children of Oduduwa. We are the youth of the land. We are the future. We are the survivor world. Consolations and the oppression, we will not bow to fear. We will not surrender our land to criminals. We are the Yoruba. We are the children of Oduduwa. We are the youth of this land. And we are the future. We are survivor world. The realization and oppression will not bow to fear. And we will not be surrendered to our criminals. Today we march. Tomorrow we continue to speak. And until the security is no more, we will not rest. Peace is not a privilege, it is our right. And until Yoruba land is safe again, we the Yoruba people will not silent. We call on all our youth and our leaders in Yoruba land, at home and all in diaspora, to arise and unite in the fight against the insecurity in our land. If we do not act now, prosperity will judge us harshly in the period of the stand up and defend our heritage inheritance. We actually call all our brothers and our sisters in security first to render that as the privilege enjoying today. We end all the points and the retired.
And what land, nation we've been waiting for, and then at the point, will it be the land that has been overrun by the Fulani terrorism? Or will it be the prospective nation that stand tall at the head of the African race? As leaders, the lottery will end soon, and what you are cowardly tolerated, you and your generation will also reap. The time to act now. Together we rise, together we defend, and together we win. Thank you, everybody. And we use this opportunity to appeal to the government, because we knew that the President Ahmed Bola Tinubu is in charge of everything in this country. We appeal to him to release the bank of account of the Chief Sunday Adeyemo Igboho, and also to leave the wanted on his name. We know he can do it. He's our father. He can do it. And we also use this privilege to thank the Commissioner of Police being addressed us today, and the way all the forces people attend to us. We're proud of them. We say big thanks to the Commissioner of Police. And also, we let all the nations realize that we are not fighting anybody. We stand here for the peace, and we clamored our voice to the Nigerian and all the Nigerians, both home and diaspora, to know that we are the man of peace, integrity, honor, and potential, and we defend our name until we achieve all our goals. We thank you all. God bless you all. And we thank you as much as possible that Nigerian and all the Yorubas, we remain one forever. And we call on our leaders in Yoruba land to make sure that our land is safe. And we are not going to surrender our land to become minority on our land. Thank you, everybody, and God bless you all. Sọ́nìkà wa sọ̀rọ̀ ni. Sọ́nìkà sọ̀rọ̀ ni. Ìfẹ́ ló dùn. Àṣeyọrí ọmọ Yorùbá. Ìfẹ́ ló dùn. Àkọ́kọ́ adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìpéjọpọ̀ wa níbi báyìí lónìí. Mo dẹ̀ kí àwọn àgbàlagbà.
ẹ má bínú wọn kó mo mute ní ṣá mo mọ. Mẹ́dọ̀mẹ́dọ̀ náà ni ìbàdàn yìí ti bàdàn wọlé. Mo rí bàdàn mi délẹ̀ ẹ̀kọ́ ẹ̀, mo rí bàdàn mi délẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Brother, respect, thank you. Àwùṣẹ́ náà. Tó báwo ni iṣẹ́ gbé mọ́tò yín wá ni? Ẹ jẹ́ ká máa lọ ní wọ́ọ́rọ́. Bọ́sì rẹ̀ gbé wa òkè. Àwọn tó bá tó mọ́tò yẹn máa sanwó lò. Okay. Bàbá o. Àwùṣẹ́ náà. Àwùṣẹ́. Àwọn tí wọ́n yóò tó bá lọ́wọ́ ìkọlọ́ drop ẹgbẹ́ yẹn ní abẹ́ bíbá yẹn ẹ ṣe wo ẹ jẹ́ yẹ ká máa lọ ní wọ́ọ́rọ́wọ́ àfẹ́ àwọn àfẹ́. Tẹ́bá ní kankan máa sọ ẹ jẹ́ ká gbé. Ó yá mi bẹ̀rẹ̀ snap. Ẹ̀dùn rẹ̀ má tilẹ̀ ní kálẹ̀ àpapọ̀. Ó yẹ kọ́ bá o. Ẹ̀yà rẹ̀ yàtọ̀ ẹgbẹ́ ilẹ̀ ọkọ̀ ìjà. Olórí àjọ rẹ̀ bàbá kò ní yọ wá bẹ́ẹ̀ oníbàjẹ́. Táyọ̀ ọ̀gbọ́lé ọ̀gá lẹ́yìn náà táwé snap àṣẹ. Olórí ọ̀dọ́ wa rẹ̀ ọ̀gá lẹ́yìn wọ́n rí oníbàjẹ́. Mami, Mami o. Akúrẹ́ ọjọ́, àwọn ni oge. Ẹ ṣe o. Gbọ́dẹ́dẹ́. Láìpẹ́ yá mi. Yóò ní sí wa. Fóònù tẹ́ ẹ pèsè ọmọ bí ń ṣe láìsè ó. Bàbá ọ̀gẹ̀. Àwọn wo ni ẹ? Àwọn wo la kó jẹ? Ẹ dábò mi yọ ìyàbọ̀. When you play, do say stage. If ordinary stage, that can work. Come here, walk it. Mami. Mami. Dale. Soike. Bye. Níbẹ̀lẹ̀ wa. Nínú ọjọ́ bàjẹ́. Jẹ́ kí n máa lọ. Àbíjẹ tán. Ọmẹ́yọ̀. Dale. Alákò gbọ́dọ̀. Eré ìwé jẹ́ ni ẹ̀ oníbàjẹ́. Ẹyin. Ọmọ ìwọ̀n
lè dà wá ní kò ń wà lọ́ọ̀kan ni ẹ kò ń wà lọ́ọ̀kan ni àṣe ìlànà ṣe lẹ́dẹ̀ mú kẹ́ àdúgbò lọ́wọ́lọ́wọ́ tó ìkọ́tẹ̀ ń sọ yẹn náà ìkọ́tẹ̀ ń sọ náà bàbá òní bàjẹ́ ìkọ́tẹ̀ ń sọ náà bàbá òní bàjẹ́ láti ṣe bàbá mọ ní sáà ìkọ́tẹ̀ ń sọ bàbá náà àwọn ọlọ́pàá ti mọ́ wa lé. Para kọ́ ìṣẹ́ pé ẹ bọ́ dé ẹ̀ olúkàlùkù sátẹ́yìn ni ẹ̀rí fídíò yẹn èmi ní bọ́mọ Facebook àwọn ọlọ́pàá ẹ̀ àṣẹ ẹ̀ tí bàtà àti ní akọ́lájọ náà jẹ́ olúkàlùkù wọ́n fún ọ̀nà èmi nìkan làwọn ọlọ́pàá ẹ̀ so fídíò tí mo ṣe láwọn ọlọ́pàá lọ́wọ́ sẹ́ẹ̀dì gọ́ọ̀nà ó ti rí nígbà mọ́ ní pé wọ́n ní iṣẹ́ wájú wa bí látàárọ̀ 45 minutes ládùn ní. No, aláwọ̀ tó wá láti ókè ṣọ́ṣẹ̀ ń dé báyìí. Ṣọ́ṣẹ̀ ń dé ní àwọn kogi ti wà ń bí náà. Ìfẹ́ ló kù àti ìfẹ́ ló kù àti ìfẹ́ ló kù.